èyí ni ìràwọ̀ mẹ́rin tí ó já láìròtẹ́lẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́fà àti bí ọjọ́ mélòó kan síra wọn. Ọ̀lúwé Adémọ́lá, Destiny Boy, Bùnmi Omijé Ojúmi àti Àǹtí Ájárà. Oríṣiríṣi ìtàn àhesọ àbí oríṣiríṣi ọ̀rọ̀ la gbọ́ nípa ikú wọn, ṣùgbọ́n nínú fídíò yìí mo fẹ́ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ àbí tí wọ́n mọ̀ tí kò yé wọn dáadáa. Ó wá ní nǹkan kan pàtàkì kan tí mo fẹ́ sọ ní ìgbẹ̀yìn fídíò yìí tó jẹ́ pé gbogbo ẹni tó bá wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin á ṣe wọ́n láǹfààní. Ẹ má gbàgbé láti comment, láti subscribe, láti share fídíò yìí kó lè kan tẹrú tọmọ lára. Ọ̀lúwé Adémọ́lá jẹ́ òṣèré orí ìtàgé. Olùkọ̀tàn ni Ọ̀lúwé Adémọ́lá. Olùdarí eré ni Ọ̀lúwé Adémọ́lá. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ pé Ọ̀lúwé Adémọ́lá ń kọrin. Olórin òun ni Ọ̀lúwé Adémọ́lá. Ṣùgbọ́n lójijì la gbọ́ ikú Ọ̀lúwé Adémọ́lá. Nǹkan tó wá jẹ́ nǹkan tó dunni jù, tó ṣe ni láàánú jù nínú ọ̀rọ̀ Ọ̀lúwé Adémọ́lá ni wípé wọn ò fi ọmọ kankan sáyé lọ. Wọ́n sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ nínú fídíò kan pé ọkọ àfẹ́sọ́nà àwọn tí àwọn fẹ́ fẹ́ pé àwọn ń sọ̀rọ̀ lọ́wọ́ ní orí fóònù ni wọ́n yin ìbọn lù ú. Pé kínní sì wá jẹ́ nǹkan tó wọ àwọn lára gidigidi. Látìgbà náà làwọn ò ti mọ bí ara àwọn ṣe ń ṣe àwọn mọ́. Wọ́n wá sọ wípé ọpẹ́lọpẹ́ fíìmù Múyìwá Adémọ́lá, ìyẹn Alápàdúpẹ́. Orin Alápàdúpẹ́ ni àwọn gbọ́ ló jẹ́ kí ara àwọn balẹ̀ pé lóòótọ́ Alápàdúpẹ́ lọ́lọ́run. Ń bó ṣeé ṣe ká ní pé arákùnrin ọ̀hún ò dágbére fáyé ni. Ó ṣeé ṣe kó jẹ́ wípé á ya wèrè. Ṣùgbọ́n títí tó fi wá di pé Ọ̀lúwé Adémọ́lá jáde láyé, Ọ̀lúwé Adémọ́lá ò padà ní ọkọ débi pé wọ́n fẹ́ fọmọ sáyé. Destiny Boy, lójijì ni a gbọ́ ikú ọ̀dọ́mọdékùnrin ní Destiny Boy. Ó sì jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́, tó sì jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Olórin ni Destiny Boy. Láti kékeré ni Destiny Boy ti ń kọ fújì. Ó sì rí ìrànlọ́wọ́ lọ́wọ́ Alhaji Wasiu Alabi Pasuma àti Tutti Boy tí wọ́n gbé lárugẹ tó fi wá padà di nǹkan tí ó dì lẹ́yìn tí ó kọrin Davido, If I Tell You Say I Love You. Orin yìí ni ó sọ Destiny Boy di gbajúgbajà. Ṣùgbọ́n Fuji style ni Destiny Boy fi máa ń kọ orin títí ẹ̀. Lẹ́yìn tí a gbọ́ ikú Destiny Boy, la tún wá gbọ́ pọ́n sọ pé àrùn kan ń ṣe tí wọ́n ń pè ní òkú òru. Lẹ́yìn náà la gbọ́ fídíò ibi tí ìyá rẹ̀ ti ń ṣépè fún ní kíkankíkan. Lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ èèyàn tún sọ̀rọ̀ nípa babaláwo Destiny Boy. Oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ló ṣẹlẹ̀ nípa ikú Destiny Boy. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ pé ó ṣẹ́ṣó ni. Ọ̀pọ̀lọpọ̀ sọ pé ìmukúmu ìfàkúfà tí Destiny Boy fà òun ló fa ikú Destiny. Àwọn kan sọ pé èpè tí ìyá Destiny Boy ṣẹ́ fún Destiny Boy òun ni ó fà á. Ṣùgbọ́n gbogbo ẹ̀ ló yé Ọlọ́run. Bùnmi Omijé Ojúmi. Bùnmi Omijé Ojúmi jẹ́ olórin gospel tó jẹ́ gbajúgbajà. Lójijì ni a gbọ́ wípé ó rẹ̀ wọ́n, ara wọn ò yá gidi gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbìyànjú, àwọn ẹlẹ́yinjú àánú, láti má jẹ́ kí
omijé ojú mi jáde láyé, ṣùgbọ́n àìsàn ni a lè wò, kò sẹ́ni tó lè rí tọlọ́jọ́ ṣe. Gbogbo ìgbìyànjú tí àwọn èèyàn gbìyànjú àti àwọn dókítà, pàbó ni gbogbo ẹ̀ padà já sí. Lójijì ni a gbọ́ ikú omijé ojú mi. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ wípé ikú ló ń bo ọ̀pọ̀lọpọ̀ àṣírí nǹkan fún ẹ̀dá. Tí ikú bá ti dé, nǹkan tí èèyàn ò mọ̀ nípa èèyàn tẹ́lẹ̀, èèyàn máa wá mọ̀ ọ́n. Àbí ká ní ikú ló ń tú àṣírí ọ̀pọ̀ nǹkan tí èèyàn ń bò. Níbi ìsìnkú omijé ojú mi ni a ti rí tí ọmọ omijé ojú mi ti ń sọ pé òun ò bá bàbá òun sọ̀rọ̀. A gbọ́ wípé ọkọ omijé ojú mi fi àwọn ọmọ sílẹ̀ fún wọn láti kékeré, látìgbà tí ó ti lọ sí ìlú òyìnbó. A ò sí níbí láti dá ẹnikẹ́ni lẹ́bi, ṣùgbọ́n lẹ́yìn tí omijé ojú mi kú tán, sin omijé ojú mi tán, ni a wá ń gbọ́ tí ọkọ omijé ojú mi ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó yẹ kán ti bọ́ta kán ti wá sọ kó tó di pé omijé ojú mi jáde láyé. Ta ló máa rojọ́ lẹ́yìn òkú tó máa jẹ̀bi? Torí kò sẹ́ni tó fẹ́ bá rojọ́. A fi àsìkò yìí bẹ̀ Ọlọ́run fún ìdílé wọn, kí Ọlọ́run kó bá wọn tò ó. Àǹtí Ajára. Àǹtí Ajára jẹ́ àkàndá ọmọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì fẹ́ràn dáadáa. Òṣèré orí ìtàgé ni àǹtí Ajára. Ṣùgbọ́n lójijì ni a gbọ́ pé ara àǹtí Ajára ò yá, tí wọ́n sì gbé síta wípé kí àwọn èèyàn jọ̀ọ́ kán ran àǹtí Ajára lọ́wọ́. Ṣùgbọ́n bí wọ́n ṣe wá ń pariwo síta tó, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ wípé ẹ̀yin òṣèré àfi kí ẹ máa náwó ní ibi òde, ẹ lè ranra yín lọ́wọ́. Ṣùgbọ́n nǹkan tí kò yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wípé èrò lè pọ̀ lọ́jà lóòótọ́, kálukú ló mọ èèyàn tiẹ̀. Ṣùgbọ́n ṣe ni láàánú pé lójijì ni a gbọ́ ikú àǹtí Ajára. Àǹtí Ajára ní oyún sínú kó tó di wípé ó jáde láyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá ń sọ pé ta ni ọkọ Ajára, ta ló fún Ajára lóyún. Ṣùgbọ́n àwọn kan jáde síta láti sọ wípé ṣé torí bí ó ṣe rí ló ní kó má bímọ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló nírú ìpèníjà yìí, ṣùgbọ́n tí wọ́n bímọ. A fi àsìkò yìí bẹ̀ Ọlọ́run kó bá wa tẹ́ àǹtí Ajára sí afẹ́fẹ́ rẹ̀. Mo sọ níbẹ̀rẹ̀ fídíò yìí pé mo fẹ́ play nǹkan kan àbí mo fẹ́ sọ nǹkan kan. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹjọ kẹ́ bá mi wo fídíò yìí kí n tó sọ nǹkan kan lórí ẹ̀. Kọrin. Like really? Olórin tí mo torí ẹ̀ ṣe fídíò yìí náà. I don't understand. Ẹ ló kọrin o. Fáǹfààní ẹni tí ò gbọ́ nǹkan tí orin tí wọ́n ń kọ nínú fídíò yìí ni wípé lágbára Ọlọ́run ọdún yìí kò ní rẹ́yìn mi, èmi ni mo máa rẹ́yìn ọdún yìí. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé Olúwadémọ́lá kò padà rí ìgbẹ̀yìn 2025. Èyí ni ìràwọ̀ mẹ́rin tí ó já láàrin ọ̀sẹ̀ mẹ́fà àti ọjọ́ bíi mélòó kan. Èwo gangan ló ká yín lára jù nínú àwọn ìràwọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí? Ẹ wò ó, tó bá pẹ́ ń ti rí èèyàn yín kan ti pẹ́, ó ti tó bí ijọ́ mẹ́ta. Ẹ mú fóònù kẹ́ ẹ pè wọ́n àbí kí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wọn, torí a ò mọ̀ gbà tí a lè ríra ẹni gbẹ̀yìn. Ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ wípé kọ́ọ̀ yín àbí text message yín ó lè la ẹ̀mí ènìyàn kan padà lénìí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá Nìkan. Ẹ má gbàgbé láti comment láti share fídíò yìí kó lè kan tẹrú tọmọ lára.
ẹ̀bùn, owó, òkìkí tàbí agbára tí èèyàn ní kò lè dá ikú dúró. Ẹ jẹ́ ká máa hùwà bí ẹni tó máa kú lọ́la. Ẹ ṣeun.